ẹgbà 50,000 ni so ẹ fi ṣe owó wáyẹ̀kì ọmọ yìí náà ẹ bá dẹrẹ ẹ mú màmá ẹ má ṣe báyìí má ṣe ẹ dìde. màmá ọ̀rọ̀ ẹkún kọ́ ló yẹ kẹ́ ẹ sùn ṣe ti gbọ́. ẹgbà ẹ dìde ẹ má sùn ẹgbà so ẹ bá wò báyìí èlò bàbá ẹ bá wọn kà á èlò nìyẹn báyìí. méjì lè lè wọn. bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni. sọ ti dì mọ́ yín. ọ̀dà mo ti fà lọ́wọ́ ni. ẹ̀fà ẹ̀já ni ẹ sọ pé kán dì mọ́ yín ẹni Kàríkẹ́ ó dì mọ́ yín. àní ẹ mọ̀ sí ha bàbá ẹ mọ̀ sí ha mi ò fẹ́ gbọ́ ha ogun tí ó jẹ́ kẹ́ ẹ sí ha ẹ mọ̀ sí ẹ ní rógun ha. Ọlọ́run ni ó bá yín gba ọkọ̀ yẹn yín kọ́ lẹ́ wà. ọ̀dà mo ti fà. ẹ mọ̀ fàdé ẹ sọ pé Kàríkẹ́ wá dì mọ́ yín. ọ̀yà wọn ni ẹ dì mọ́ mi. sọ́n dì mọ́ yín àbọ̀ fakọ́ sí. lára gan ọ̀fà kọ́ sí. sọ́n ti dì mọ́ yín. bẹ́ẹ̀ni. ẹ bá ń gbé fóònù fún wọn. màámi iṣẹ́ ti dì mọ́ bàbá. ó ta kété ni orin kan ṣe ìdílé ló ṣe wù. wọ́n ta kété ni. ṣèbí mò ń gbọ́ tán ni ẹ wá dì mọ́ àwọn kí ló tẹ́yìn náà ò dì mọ́ wọn tẹ́yìn náà ò sọ̀rọ̀ ajé. ní ọmọ dì mọ́ ó ti sún sọ́hùn padà. ẹ dì mọ́ wọn padà jẹ́ kí òbí àwọn tì yín dànù. ó ti dì mọ́ ó sì mí ní. ìyá ẹ bá ń gbé fóònù fún bàbá. ẹ bá ń gbé fóònù fún wọn bàbá. mi ò ní ẹ ṣe nǹkan kan mo kàn ní ọ dì mọ́ yín ni ṣé bí àìsí wa ń sunkún só tẹ́ yín lọ́rùn báyìí. mi ò ní ẹ ṣe nǹkan kan mo kankan dì mọ́ yín kán mí sí yín lára mi ní ẹ ṣe. dáadáa lánàá nǹkan tó wá dùn wá ni pé bí madam ṣe wọ́n ṣe sọ fún èèyàn ò gbọ́dọ̀ mo ti rí ọ̀kadà mo ti rí kinní náà pé ó ti fọ́ lójú ṣe gbogbo ẹ̀ so nǹkan tí mo tẹ́lẹ̀ kó fẹ́ lọ ó fẹ́ ṣe wáyẹ̀kì yẹn èló lẹ fowó wáyẹ̀kì yẹn 33,000 naira bẹ́ẹ̀ sì ni ìgbà tí gbogbo nǹkan wà ní tí màdàmú ta tán tà ẹ̀ ń rí wọn dáadáa àìrí wọn bẹ́ẹ̀ ń gbà náà. bẹ́ẹ̀ ni ó wà dáadáa torí gbà náà àjọ ràn ara wa lọ́wọ́ òun náà ràn mí lọ́wọ́ èmi náà ràn lọ́wọ́ àjọ ń gbé everything ṣùgbọ́n nígbà tó ti pé àkọ́kọ́ olè kọ́kọ́ wá ọjà. owó ìgbà yẹn tí wọ́n rówó tẹjọ́ ń yí mọ́ rò pé bóyá rí wọn gẹ́gẹ́ bí ẹni tí kì í ṣe ìyàwó gidi. mi rí wọn bẹ́ẹ̀ nígbà náà. bọ̀ náà sì báyìí. bẹ́ẹ̀ náà ó sì nǹkan tá à ń sọ yìí kì í ṣèmọ̀ lọ́dún méjì ni mo ti bá yí tèmi náà ti fara dà á pé ẹni tó ṣe báyìí nígbà báyìí kájọ tèmi náà ṣe kí ni kémi náà gbé nígbà tí mo wá gbé láti ìgbà náà pé nǹkan yóò padà. tí ò wá padà. ó ti wá gbèǹde ẹ̀mí mi débi pé èmi gan ti ń wò pé tí ìbá ti pé torí àwọn ọmọ ẹ̀ pé mo fẹ́ kán lẹ́dúkéṣọ̀n àwọn pé kàn náà ò káàkàn náà ò jẹ́ èèyàn kọ́sùn náà lè kẹ èmi náà ní ọjọ́ iwájú dáàsọ àìní mo ṣe wá wò pé ó yẹ kí n sá lọ ó yẹ kí n sì mọ́ sí kíni kí n máa yí mọ́ náà bíkọ́ ní má fi lè sá lọ́sìn mo ti àfẹ́ẹ̀tì ọjọ́ iwájú àwọn ọmọ ẹ̀. bàbá ó yé mi ṣùgbọ́n ìjẹ́ mọ̀ pé kì í ṣe ẹbí wọn kọ́ àwọn kọ́ ló ẹ mọ ìgbésàn ìgbésẹ̀
iṣẹ́ bí ẹgbẹ́ tí nǹkan tó ń lò lòdì lọ́wọ́ mi má ti ṣe wàhálà má ti rẹ̀ lẹ́wọ̀ gbogbo ẹsẹ̀ mi látàrọ̀ 3,000 naira lẹ́sìn pa. ni mo pa á ti jẹun àwa bíi a máa jẹun bóyá gbogbo ẹ̀ bá fẹ́ jẹun lé ní ìsìnká manage bá mọ̀ ní 5,000. ẹ má jẹ́ ká fìkan ra ìtàmàjé ìgbà tí owó wà ẹjọ́ ń ṣe wọ́n ràn yín lọ́wọ́ ìgbà tí ò wá sí mọ́ ẹ má wàá rí wọn gẹ́gẹ́ bíi pé wọ́n yìí nǹkan tó dùn mí lánàá ni pé ẹ rí wọn gẹ́gẹ́ bíi ìyàwó owó tó tẹ fi wò wọn ẹ rí wọn bẹ́ẹ̀ mọ́. gbogbo ọgbọ́n tí nǹkan ẹ̀ mo ní kó máa wá kó má ti pa báwo ló ti máa ti pa ó bá tiẹ̀ ti pa ẹni tí àti ẹ̀lẹ́ rẹ́ nìkan tí ó ràn lọ́wọ́ pé àti ẹ̀ lè máa ta nǹkan báyìí káwọn òpó fún yàbí èèyàn ò kan lè tipa kó máa jókòó sínú ilé. o bàbá ní kúkúrú èdè tíyàwó yín bá ń ta nǹkan padà wọ́n bá ń rí change díẹ̀díẹ̀ fi ràn yín lọ́wọ́ ilé ó dùn padà lù. bẹ́ẹ̀ ni ilé ó dùn nǹkan mo ti skul kó ti sọ pé òun ti sẹ́tù wọn ti jẹun. èlò lè rò pé bóyá ìfẹ́ ìṣẹ̀lẹ̀ máa manage. àti owó ṣáà ní gbogbo nǹkan tẹ́ fi ra nǹkan tó wà níbí àwọn gbogbo. gbogbo nǹkan tí wọ́n ń sìn. tí bá tẹ̀ máa gbé mu kàn tí ẹ̀gbẹ́ mẹ́ẹ̀ẹ́dín bá rí bóyá bí. ẹ bá rí bíi 300 naira 300,000. ọmọ yín tó fẹ́ ṣe wáyẹ̀ kò tí ì bọ́ àbí. bàbá ẹ gbà 50,000 ni so ẹ fi ṣe owó wáyẹ̀kì ọmọ iná ẹ bá dẹrẹ ẹ ní màmá ẹ má ṣe báyìí má ṣe ẹ dìde so ẹ má pè ẹ san bẹ ẹ jẹ́ kó wà nínú ìtàn lẹ́yìn lẹ́sàn ṣe ọ̀sán òun ni mo fi màmá ẹ má sunkún ọ̀rọ̀ ẹkún kọ́ lọ̀rọ̀ yín tún ẹ gbọ́ ẹ má sunkún ẹ ti gbọ́ fún ẹ fi ṣe ẹ wá jọ̀ọ́ ẹ jẹ́ kí inú ilé yín bàbá ẹ dákun mo bẹ̀ yín ẹ jẹ́ kí ilé yín ó dùn ṣe gbọ́ ẹ dákun ṣe ti gbọ́ ilé yín ò ní bàjẹ́. màmá ọ̀rọ̀ ẹkún kọ́ ló yẹ kẹ́ ẹ sun ṣe ti gbọ́ ẹ gbà ẹ dìde ẹ má sunkún ẹ má kàn ẹ gbà so ẹ bá wò báyìí èlò bàbá ẹ bá wọn kà á èlò nìyẹn báyìí. méjì lélẹ̀ 1 2 3 4 5 6 7 so gbogbo ẹ̀ báyìí jẹ́ 350,000 ẹ gbà mama so ẹ fi wá nǹkan tẹ́ ẹ bá máa tà níbí ẹ má sì jẹun ẹ má sunkún mama ẹ má sunkún ẹ má sunkún so àwọn èmi kọ́ mo fún yín àwọn èèyàn tán gbọ́ wa lánàá tájọ́ ń bẹ lórí rédíò àwọn èèyàn náà ní ká oye tó dájọ́ papọ̀ òun nìyẹn tá a fi fún yín so lágbára Ọlọ́run ìgbà tá a bá máa padà wá bí ẹ dìde ẹ jókòó lọ́mọ ẹ jókòó ẹ ṣáà jókòó ẹ má sunkún ọ̀gá mi ẹ jókòó nǹkan tẹ́ máa tà tẹ́ fi máa jẹun ẹ dẹ̀ jẹ́ ìyàwó tí yóò gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ẹ má rò wípé aráàta àwọn èèyàn má dá yín lókòwò ẹ rí pé Ọlọ́run tún gbé olóore pàdé yín òun lè fi rí so àti ẹ̀yin méjì ní bẹ́ẹ̀ rí. ṣé bàbá ṣe ń gbà mí lẹ́yìn Ọlọ́run ṣé gan-an. ẹ dìde ẹ má sunkún ẹ má dìde èmi kọ́ Ọlọ́run ni bàbá ẹ̀yin náà sunkún ẹ má sunkún ẹ rí wípé bàbá ẹ má sunkún ẹkún kọ́ ni ọ̀rọ̀ yín gbà Ọlọ́run tí ó mọ̀ nǹkan tó fẹ́ ṣe náà ló jẹ́ kí ìtàná yẹn ṣẹlẹ̀ ṣe ti gbọ́ ẹ má kúnlẹ̀ ẹ má kúnlẹ̀ ẹ má kúnlẹ̀. ó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ṣe lé òfin torí lọ́dún 2025 ní òrónú pé mo lè rí ọkọ̀ báyìí lórí àti báyìí lè wọlé.
dúpẹ́ lọ́wọ́ ọmọ àṣírí wọn ò ní tú. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì gbogbo tó ń bí nípa ayé wọn àti tí ò ní lórúkọ Jésù. Àpótí tó ti gbówó yìí tí wọ́n ti ṣe mí láàánú. Ọlọ́run ó máa bùkún wọn. Orísun bùkún wọn ò ní gbẹ lórúkọ Jésù. Ọ̀nà ó máa là fún wọn. Gbogbo ohun tí wọ́n bá ti ń dáwọ́lé láyé lórúkọ Jésù ó máa yọrí sí rere. Ojú ò ní tì wọ́n. Gbogbo bí táwọn ọmọ wọn bá ń dé láyé báyìí wọ́n máa bá láàánú. Ọdún 2025 tá a wà, ilẹ̀kùn àánú tí ò ṣí fòràn wọn rí ó máa ṣí fún wọn báyìí. Mo dúpẹ́ àtẹ̀yìn gan tẹ́ ṣe alátìlẹ́yìn fún gbogbo eléyìí tó fi jáde. Ojú ò ní tì yín lórúkọ Jésù. Ọ̀nà yóò ní dàrú lórúkọ Jésù. Dádì wa, mo dúpẹ́ lọ́wọ́ yín lórúkọ Jésù. Ọ̀nà yóò ní bàjẹ́. Ẹ máa rà àdúgbà. Ilẹ̀kùn àánú á ṣí fún yín. Gbogbo bí tẹ́ bá ti ń dé láyé báyìí lọ́lọ́run bàbá gbàdẹ̀. Àwọn ọmọ yín ojú ò ní tì wọ́n. Ọ̀nà wọn ò sì ní dàrú. Bẹ́ẹ̀ ni ó rí lórúkọ Jésù. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó mú ìdílé mi kúrò nínú aginjù tá a wà nínú aginjù ni mo dúpẹ́ lọ́wọ́ wọn ayé tiwọn náà kò ní bọ́ ságinjù. Àmín Jésù. Ọ̀nà ọ̀là fún wọn. Àmín Jésù. Àwọn ọmọ wọn ibi gbogbo tí wọ́n bá wà wọ́n ó rà láàánú. Àmín Jésù. Ilẹ̀kùn àánú ò sí fún wọn. Àmín Jésù. Ní ọdún 2025 ilẹ̀kùn rere gbogbo tí wọ́n ti kàkàkà tí ò ṣe 2025 yìí á ṣe fún wọn. Àmín Jésù. Ìrànlọ́wọ́ ńlá látòkè wá látòrí ìtẹ́wá ó dìde fún ayé yìí. Àmín Jésù. Ẹ rí àánú gbà. Àmín. Ẹ rí àánú gbà. Àmín. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní délé yín. Àmín. ẹ já máa lọ.